Olori ẹbí ta lọ́lọ́run bájí o. Mama ta lọ́lọ́run. Olori ẹbí ta lọ́lọ́run. Ẹ̀sùn máa bí o. Àwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti ìyá ta lọ́lọ́run. Tí àwọ̀ yẹn wá fẹ́ máa kó bá tó fẹ́ dẹbi yín rú. Tó ó wá fẹ́ kó bá ta lọ́lọ́run gangan fúnra rẹ̀. Lánàá ń gbà ta sọ̀rọ̀, mo ní káwọn èèyàn pè wọlé kí wọ́n gba màmá ta lọ́lọ́run nímọ̀ràn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ gbọ́n tí màmá ta lọ́lọ́run bá mi sọ. Tẹ́ ẹ bá gbàgbé, màmá yẹn sọ pé olórí ẹbí àwọn ta lọ́lọ́run ó ṣe fídíò wípé àfi kí wọ́n pa ta lọ́lọ́run. Táwa dẹ̀ sọ pé àwò rí fídíò yẹn o. Tọ́ bá já rí fídíò yẹn, à ń bọ̀ wá bá Bájíò, kódà á kú lórí Bájíò, á bọ́ sórí Romario àti Ronaldo. Àmọ́ yẹn wá bá mi sọ̀rọ̀, wọ́n tó wá sẹ́ndà àwọn fídíò kan ìwá tí play fídíò yẹn. Èyí mà pé ta Ọlọ́run máa jáde láìpẹ́ yìí. Lágbára tọ́lọ́run. Mo fẹ́ kí a gbọ́ màmá ta lọ́lọ́run. Alaikum warahmatullahi wabarakatuh. Ọmọ kan gbọ́ program tẹ́ ṣe nípa pé àwọn ẹbí ta lọ́lọ́run yọjú. Ẹbí ta lọ́lọ́run yọjú. Ṣùgbọ́n ní tí mo fẹ́ sọ fún yín náà ni wípé ṣé ẹ mọ̀ wípé ẹ dákun ṣé ń gbọ́ dáadáa. pẹ̀lú orogún àfẹ́tí ẹ bá ṣe ọmọ Yorùbá ní orí mọ́. Ẹni sùúrù màmá, ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ dáadáa. Mo fẹ́ gbọ́ yes tẹ́ bá ń gbọ́ dáadáa. Ẹ dákun. Mo ní di yes. Tọ́lọ̀ ń bá ní a máa gbọ́ dáadáa. Okay. Wọ́n ti ń jẹ́ orogún. Bó ní ṣe gbéra láti odidi Ìbàdàn tí ń wà bẹ́bẹ̀ irọ́ ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Kọ̀ṣẹ́ tí ọmọ ti ń pè lórogún téèyàn bá parọ́ ló kù. Ọmọ orogún mi ni kò sì níyà. Ọmọ orogún mi ni kò níyà. Ẹ jọ̀ọ́ ta náà rí fọ́ ọ̀rọ̀ yẹn sí. Tó bá yẹ pé ẹ ń fẹ́ mi bá wa lọ. Ta ni màmá ta Ọlọ́run rí fọ́ ọ̀rọ̀ yẹn sí. Ọmọ orogún mi ni kò ní ìyá. Ẹ jọ̀ọ́ ta ni wọ́n rí fọ́ ọ̀rọ̀ yẹn sí kí n lè fi mọ̀ bóyá ń bá wa lọ. Ìyàwó Arísíkà Tàríjù wọn mú kí ẹ káàbọ̀. Ọmọ orogún mi ni kò ní ìyá. Ta ni wọ́n rí fọ́ ọ̀rọ̀ yẹn sí. Bájíò good. Ismail Wasiu Agbẹ́gilówó Bájíò. Ada fún yín o. Ọ̀rọ̀ yẹn ò fi nílé dàrú. Ṣé mo pa play voice Bájíò náà lánàá. Olórí ẹbí yẹn náà ń bá wí ìyẹn Bájíò.
Continue mama mi. 1981 lèmi bàbá wọn ṣe yàwó. 1988 ìyá wọn kú. Wọ́n bí òun fúnra rẹ̀ ní 1974. Ọmọ tó bóde tí ń pè yín tí ń bá yín sọ̀rọ̀. Point of correction mama. Èmi kọ́ lẹ́ni wọ́n bá sọ̀rọ̀ o. Mo dẹ̀ clear lórí program ń bí lánàá. Mo ní wọ́n send ẹ̀ sí Afa Sakamo. Afa Sakamo ló send ẹ̀ sí mi o. Ẹ̀gbọ́n olórí ẹbí àwọn ta lọ́lọ́hun. Di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Èmi àti wọn sọ̀rọ̀ o. Mi ò ní nọ́mbà wọn lọ́wọ́ o. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó lọ ní ó borí. Mo sì ní gbàgbọ́ pé nígbà tẹ́yìn tẹ́ jẹ́ bàbá mi nínú Islam tẹ́ ti dìde sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ mi ò yanjú. Ọmọ ìbẹ̀rẹ̀ ṣe pé ìṣẹ̀ṣẹ̀ lówó ṣe kò sí ẹ̀tọ́ faramọ́ náà mọ́ tó dìjà náà fámílì. Ẹ̀gbọ́n bàbá wọn lóyè òkè odò ní fámílì house wa. Bàbá yẹn ti kú, ọmọ tiẹ̀ mùsùlùmù ni ó náà ń ṣe ṣùgbọ́n oníṣẹ̀ṣe ni. Ìfẹ́ pè wá ọmọdé ayé gbọ̀tọ̀ yẹ pé olóòtú wa fẹ́ máa tún ṣègbèlè ní oníṣẹ̀ṣe pé oníṣẹ̀ṣe ni. Ẹ̀gbọ́n bàbá ta lọ́lọ́hun ọmọ tiẹ̀ náà wọ́n ní mùsùlùmù ni bọ̀tò náà ti doníṣẹ̀ṣe kádàrá ló ṣe ní kádàrá ló ti débẹ̀ ìyẹn ò kàn wá kádàrá ló ti débẹ̀ ìyẹn ò kàn wá. Ṣùgbọ́n kò sí bí ogun ọ̀rọ̀ yẹn ṣe ń lọ tí ogun wọn máa gbọ́. Tẹ́pẹ̀ tọ́jọ́ ọmọ ìgbọ́n bàbá wọn wọn bá jà ìgbésẹ̀ tó sì ń sọ ìsọdà ilé ẹ̀rọ àti ìjókòó tí ó ń dodo. Bọ́ọ̀ ìbájá ṣe tí ó dùn mọ́ gbogbo wánú sí wíwú wa làwọn mùsùlùmí nìyẹn. Ṣé orí ayélujára ló ti wá máa sọ ó ti dìjà ìyẹn ti wà lẹ́lọ́tọ̀. Ṣòláyé wá wípé ẹni tó jẹ́ àkọ́bí bàbá wọn ti ń sọ̀rọ̀ yìí. Mo fi tóbi Ọlọ́run bẹ̀yìn lọ́yìn wá sádùúgbò kẹ́ wá béèrè kèé kírun òun fúnra rẹ̀ kèé gbáwẹ̀. Ìbàdí ò níyà o. Kèé kírun kèé gbáwẹ̀. Lásìkò yìí máa bá tó bí ọmọ rìn kí àdúgbò ni. Ó parí o. Kò sí ẹni tẹ́ ẹ̀bì tí ò ní sọ fún yín. Wọ́n ló wá ṣẹlẹ̀ nu fámìlì yìí báyìí. Sọ ẹni sùúrù kó tó máa jẹ búrẹ́dì kiri àdúgbò. Ẹni sùúrù mà oúnjẹ búrẹ́dì kiri àdúgbò. Ta lọ́lọ́hun. Òun ṣẹ̀ṣẹ̀ ṣe. Bàjí o tóun tún ká Bàjí o tóun náà tún ká kíní lórí kíní fún wa salamu nalal mursali. Bàjí o wọ́n lè kírun o wọ́n ní báwẹ̀ bá dé wọ́n ló ń jẹ búrẹ́dì káàkiri inú àwẹ̀ ni o. Ìlànà ṣẹlẹ̀ báyìí Ọlọ́run. Tó bá ń gbọ́ Yorùbá mọ̀mọ́ ọ̀rọ̀ sọ Yorùbá tó bá ń fa gbòòrò gbòòrò tó máa ń fa gbó ni kọ́lọ́ bá ṣàánú wa. Bàjí o come closer o. Ìjà ò dáa ìjà máa tó ìjà máa tó àṣírí àwọn kankan ni family problem ní nìyẹn ọlọ́wọ́ bá yín yanjú ẹ̀. Bàjí o wọ́n lè gbà rẹ̀ kírun yá máa gbà rẹ̀ kó máa kírun o. Ok. Ó máa ń sọ fún ọmọ yìí pé ọ gbọ́dọ̀ padà sí ìsìlámù ọmọ ní kò tiẹ̀ tọ́ sí yín lẹ́nu tí lójú ayé bàbá àwọn olóṣèlú kẹ́ mọ́ sí Súfì tí a bá wọn sọ yìí pé wọn ì kírun Súfì ẹni ò gbé kírun ó kírun ọgbà wẹ̀ bóòlù ẹjọ́ làwọn ó ṣe rí tí abìlẹ̀ àti ti ń sọ fún ètò pẹ̀lẹ́ lórí ẹbí bá ìwọ lọ́wọ́ gbọ́dọ̀ máwọn yòókù. Olórí ẹbí ó ti máa ń bá ta lọ́lọ́run wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ́lọ́run máa ń bá fà pé kílẹ̀ ń bá mi fà sẹ́yìn kírun ni ẹ̀bẹ́ ìlẹ́kọ̀ wọ gbókèmí tó tẹ̀lé yín according to mama ta lọ́lọ́run according to mama ta lọ́lọ́run pé wọ́n ti ń bára wọn fa wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kílẹ̀ wa ń advice mi kí n máa sin lọ́hùn fún sẹ́yìn kírun
bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọgbó kò tó wọgbó màmá tara Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ màmá tara Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. yóò kírun ọgbà àwẹ̀ bó lè ọjọ́ ọ̀la àwọn ó ṣe rí tí abdul yasir ṣe sọ fún ètò pẹ̀lú lórí ẹbí bá ìwọ lọ́wọ́ gbọ́ lọ máwọn yòókù náà ló mú ẹ̀sìn náà nínú òpó ìsìlámù ní ká kírun kí ló sì wọ̀ kírun èèyàn ni ìjà òun àti abdul yasir tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ sì ṣẹlẹ̀ torí pé àwọn ń lọ rẹ̀ òun àtàwọn àbúrò rẹ̀ sí mẹ́tẹ́nà wọn á bá mi òní lórí ìjẹrin tí wọ́n mú tó àdìjọ́ bẹ́jọ lórí láwọn lọ Ìlọrin mo ní ha sọ wá lè sọ ọmọ àyà tí kẹ ẹ sọ bẹ́ẹ̀ ìjọ mẹ́jọ lónìí yóò máa lọ bí ìjọ 13 sọdá níbo wọn ṣe dìde mu àwọn ọlọ ọmọ àbúrò aláàjì kan tọ́jú pé aláàjì lọ tọ́jú òun náà lọ́wọ́ adágún yá káwọn ọlọ lọ́dà wọ́n fúnra wọn wọ́n lọ́dọ̀ là ń tọ̀ pẹ̀lú òkú ọlọ ìwọ náà lọ́ta kò yí pé rárá o kọ́ mọ́ lọ wọn lọ mọ yanjú nǹkan wọn torí pípa tó ní kọmọ padà sí Islam tí ò padà kí wọn ní ti ọmọ tí ó lọ sọ pẹ̀lú ògùn ọlọ bẹ́ẹ̀ ṣe béèrè àwọn ẹbí gbogbo wọn náà wọn ti wọ́n tẹ́lẹ̀ gbogbo wọn lájọ. ẹ ṣe màmá fọ́ọ̀sì àkọ́kọ́ tí màmá kọ́ sẹ́ndì sí mi nù ẹ̀wé ìmúsọ tó bá fẹ́ wá sí Ìlọrin kàn make sure láti mú àwọn fámìlì bàbá dání kí bàjí ó dẹ̀ tẹ̀lé wọn first kí ní tọ́kọ́ sẹ́ndì nù second one rèé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé mo dúpẹ́ nǹkan yóò ní bàjẹ́. Àmín. Mo ń sọ̀rọ̀ yẹn fún ẹnìkan lọ́wọ́ ẹnìkan wá pè mí pé bàbá àlìfúlàní ń ṣe wọ́n ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ ní ọgbọ́n orí rédíò wọ̀nyá prógrámù sá nílùú sẹ́yìn mo ti ń gbọ́ ní ẹ̀rí ẹ̀ ti pè mí pé ẹ bá ní fídíò yẹn tó ṣe kó sẹ́ndì ẹ̀ sí yín. yà pé ẹ tó bá ní fídíò ẹ tó bá ní fídíò tó ti ní kọ́ pátá lọ́lọ́run. Ibrahim first born tèmi tó padà bóde bẹ̀bẹ̀ pé kí wáyé ọ̀sán náà wà pé kó sẹ́ndì píkṣọ̀ yẹn sí yín tó wáyé pé mi náà lọ sẹ́ndì ẹ̀ sí màá fọwọ́dù ẹ̀ sí yín ní ìsìn tẹ́ẹ̀rì bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nìyí nígbà tó rí pé wọ́n mú tẹ́ fi ní tètè yọjú yẹn ìjọ kẹrin ni mo tó mọ̀ pé wọ́n mú ìjọ kejì toríjọ wẹ́ẹ̀sì yẹn ìta ló fi mí sí lórí wọn mẹ́rin nígbà yẹn ra ń tẹ́ jẹ̀bọ̀ ọmọ yà ìyá má pẹ́ ọmọdé bíi ọ̀pá méjì kì í tó dé àwọn oníbólúwájú náà ni òun lòun ò ní pẹ́ lọ́wọ́ mi fi bóde tí mo pé wọ́n tàn mú ni nígbà wá di alẹ́ ọjọ́ náà ní nǹkan bíi 12 àbúrò rẹ̀ wọn kà kínní yẹn wípé wọ́n ní agbé láti lọ ní wọ́n nílò ní lọ́wà ó sì díjọ́ kejì wá sáré gbẹ́rẹ̀ mú ní ẹgbàá mi ó. ọmọ ni gbọ́ngbọ́n ọmọ ti gbé ọmọ mi lẹ́nu fara ìpè à tó àìgbọ́n ọmọ ló gbóhùn òní sọ lórí kínní gbọ́ngbọ́n ọmọ bò wọ́n ní Ìlọrin lọ́wọ́ àmì ewì bẹ́ẹ̀ wọ́n lóye ti bàdàdé lọ́rin nígbà tí ó dàgbére Ìlọrin fún bolúwájú lọ́dàgbére bolúwájú ọ̀sìn jìnnà sílé ọ̀dọ́ wa ni àwọn àbúrò rẹ̀ àwọn náà bá dé ní ìjọ kẹrin ìjọ Sunday gbogbo ọdún mọ̀ ń sọ fún yìí tó wáyé pé mo pa irọ́ mọ́ tàbí mo parọ́ mọ́ ọmọ ìyá rẹ̀ kọ́ lóun jẹ̀mí yá kí n má sì gbádùn Ọlọ́run padì wọ́n bá wá bá mi jọ Sunday wọ́n ti gbé àṣìṣe wẹ́ẹ̀sì ìwádìí jọ Sunday rẹ̀ ti ṣe mítìnì wo àtàwọn ọmọ ìyá rẹ̀ tó bá di ìjọ mẹ́jọ Sunday lẹ́ẹ̀tọ́ lọ mo ní ha tó mítìnì bú wa ní ẹ̀sìn. wọ́n mọ̀ wọn láti jẹ́rin ẹ ló di Sunday kẹ́ tó lọ. àtàwọn ọmọ ìyá rẹ̀ èmi tí mo tọ́jú wọn dàgbà rí o ṣùgbọ́n kí ni aláàjì kú sí ní ọdún 3 sísìn tọ́ba lẹ́nìkan kò ní ìpínlẹ̀ bàbá àwọn ló nílé mo sì ní nǹkan kan tó wọ́n fún. màmá aṣáájú gbogbo eléyìí family issue nìyẹn Ọlọ́run àbá yín yanjú ẹ̀ mà bàjí o ẹ jẹ́ ká pín ogún o
Islam náà fẹ́ ara mọ́ ká tètè pín ogún o. Ọdún kẹta rẹ̀ tí bàbá yìí ti kú. Ẹ jẹ́ ká pín ogún o. Láti tóbi tó wọ́n ti wá send fídíò tán ní Bàjí ò ti sọ pé kán má dáríjì ta lọ́lọ́run o àfi kí wọ́n pa fídíò náà rèé o. Kí wá ní gbogbo ibi tí a ti ń wò mí. Gbogbo ibi tí a ti ń wo ètò mi mo kí wa pé. Màmá. A kó. Èwo lẹ send sí mi. Bàjí ò kọ́ ló lé. Bàjí ò kọ́ ló ń sọ eléyìí. Ẹ káàsán. Kí n tèmi àti eléyìí. Bàjí ò kọ́ leléyìí náà. Fídíò táwọn kan fi analyze fídíò Bàjí ò leléyìí náà. No. Torí pé ìjọ ọmọ àyà mùsùlùmí olùkọ́ ọmọ àyà mọ̀lẹ́bí lọ. Leléyìí. Ntí ẹ̀yìn àfọ́ àṣeyẹn gangan làfàrà mọ́. Kódà gẹ́gẹ́ tó ṣètò. Okay. Torí àmọ́ ntí súnú Ọlọ́run súnú ànábì sọ. Àmọ́ Ọlọ́run sọ. Torí àwọn ẹ̀rọ tó bá ń ṣerú nǹkan báyìí a máa ro ṣẹ̀dá àti ẹ̀kún kódà fún. Orúkọ tèmi ni Abdulmumin Adégbọlá Sùpọ̀tọ̀. Okay. Èyí tí í ṣe olórí ẹbí Alhaji Amiyu Adégbọlá Sùpọ̀tọ̀ ti ilé Sùpọ̀tọ̀ Òkè Olóòkun ní ìlú Ìbàdàn. Mo wá sí orí ẹ̀rọ ayélujára láti wá sọ fún wa ní ṣókí ta ni Alhaji Amiyu Adégbọlá Sùpọ̀tọ̀. Alhaji Amiyu Adégbọlá Sùpọ̀tọ̀ jẹ́ mùsùlùmí òdodo tó nígbàgbọ́ ní Ọlọ́run Allah. Àti gbọ́ fídíò yìí ló bọ̀ jẹ́ kí n fọ́ọ̀dẹ̀ síwájú. Bàbá ta lọ́lọ́run ni wọ́n yẹn. Bàbá tó bí ta lọ́lọ́run ni Alhaji Abdul kí náà pè é sìn Sùpọ̀tọ̀ yẹn. You can fọ́ọ̀dẹ̀ síwájú díẹ̀. Àwọn ló ń ṣe fẹ́ńdọ̀, àwọn ló ń ta newspaper. Wọ́n sọ ìtàn bàbá yẹn nìyẹn. Máa ń sálẹ̀ sí yòkòdó láhàkọ̀rìdànù hazana. Bàjí o. Yẹ̀yẹ̀ sẹ́ẹ̀dì sàn. Bàjí o. Alámi bá gbéra, wọ́n máa lọlé, wọ́n máa lọ fọ́ báńkì wọn. Gbogbo ìtàn bàbá yín àti gbọ́ yẹn tẹ́lẹ̀. Mo fẹ́ gbọ́ statement yìí. Òṣìkálà náà. Mo rí i pé ìjọmọ àyà mùsùlùmí, ìjọmọ àyà mọ̀lẹ́bí lọ. Ìjọmọ àyà ẹ̀sìn ó ju ìjọmọ àyà mọ̀lẹ́bí lọ. Bàjí ò ló sọ bẹ́ẹ̀. Okay. Ntí ẹ̀yìn àfọ́ àṣeyẹn gangan làfàrà mọ́. Kódà gẹ́gẹ́ tó ṣètò. Okay. Torí àmọ́ ntí súnú Ọlọ́run súnú ànábì sọ. Àmọ́ ntí Ọlọ́run sọ. Torí àwọn ẹ̀rọ tó bá ń ṣerú nǹkan báyìí a máa ro ṣẹ̀dá àti ẹ̀kún kódà fún. Ṣùgbọ́n torí òfin Nàìjíríà ntí ẹ̀sìn rẹ̀ kò là àfàrà mọ́. Àfàrà mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní àní ilé ọmọ burúkú fẹ́ kàn pàjẹ́. Ọ̀rọ̀ yẹn ti yé mi nísìn màmá ta lọ́lọ́run. Bàjí o olórí ẹbí ò ní kí wọ́n pa ta lọ́lọ́run o. Ohun tí olórí ẹbí tí wọ́n fàyọ ń bí yìí ni wípé ìwà títa lọ́lọ́run wù yẹn tó bá já sí wípé ìlú Islam tó yẹ pé ṣẹ̀ríà Islam ni wọ́n ń lò láti òkè délẹ̀, ìwà títa lọ́lọ́run wù yẹn irú ìdájọ́ tí wọ́n dá fún Nàìjíríà ń bí wípé kán ti mọ́lé yẹn òun kọ́ náà máa dá fún nílùú tó bá jẹ́ ìlú ṣẹ̀ríà Islam o, which is confirmed. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn gángan olórí ẹbí yìí ń gbé wa mára ni bó ṣe yẹ kó lórí ẹbí yẹn sọ̀rọ̀ nìyẹn béèyàn bá ń bínú lọ́wọ́ tó bá rí pé ẹnìkan ń bínú lọ́wọ́ àyè sọ̀rọ̀ tẹ́ni yóò tún máa fi bínú sí ọmọ yìí ṣe ẹ kàn lè ṣàdédé máa bẹ̀bẹ̀ ọmọ tó ṣẹ̀ lójú ẹni tó ṣẹ̀ yẹ kọ́ wa mọ bọ́mọ yẹn wí ó ṣe bàjẹ́ báyìí ó ṣe gbọ́n báyìí orí ẹ̀ da àbólórí ọmọ ní ẹni àbáyé rẹ fẹ́ da ni àbí kíní kan ni ẹni tó ṣẹ̀ gan tí bá ń bínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara rẹ̀ ó máa balẹ̀ díẹ̀díẹ̀
àwọn ẹbí rẹ̀ support ẹ̀ àwọn ẹbí rẹ̀ ò fi bùn àwọn ẹbí rẹ̀ wọ́n sòdodo ọ̀rọ̀ tó lórí ẹbí sọ yìí màmá ẹ fi gbé ọ̀rọ̀ tí Ibrahim tó jẹ́ ọmọ yín ẹ fi gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn èwo ló dáa jùlọ méjèèjì ọ̀rọ̀ tó tí Ibrahim kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ tí ń jẹ́ ẹ̀gbọ́n ta lọ́lọ́run ọ̀rọ̀ tí Ibrahim sọ lákọ̀ọ́kọ́ òun ló bà kéèsì jẹ́ tó bá já sí pé ọ̀rọ̀ tí bàjí ò sọ yìí olórí ẹbí ni Ibrahim náà bá kọ́ sọ lákọ̀ọ́kọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe sọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ ẹ bẹ̀bẹ̀ ni Ibrahim náà bá tún sọ bẹ́ẹ̀ ni òní le tó báyìí mọ́ nígbà tí Ibrahim jáde tó níta lọ́lọ́run rán pé kóun má bẹ́ẹ̀ ní kankan bẹ̀bẹ̀ òun sì lẹ̀ gbọ́n ẹ̀ òun lọ́mọ ìyá ẹ̀ bàjí ò wá jáde gẹ́gẹ́ bí olórí ẹbí ìfún ẹ̀yìn kọ́ lẹ bí bọ̀tẹ̀yìn náà lẹ́tún bí torí pé ìyàwó bàbá ẹni ìyá ẹni ni Ọlọ́run ò dẹ̀ yà yín lágàn Ọlọ́run ò dẹ̀ yà yín lágàn according to bẹ́ẹ̀ ṣe sọ Ọlọ́run yọ̀ǹda ọmọ mẹ́fà fún yín Ọlọ́run yọ̀ǹda ọmọ mẹ́fà fún àwọn ìyá olórí ẹbí náà ọkùnrin mẹ́rin obìnrin méjì ọkùnrin mẹ́rin obìnrin méjì lọ́lọ́run jọ fún yín ẹni iṣu tó bá wà láàrin yín màmá mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ dákun ẹ yanjú ẹ̀ bàjí ò mẹ́ni pé ká pa ọmọ yín o bàjí ò kò mẹ́ni kó pa ọmọ yín o kò mẹ́ni pé kí wọ́n pa ọmọ yín o wàláì bàjí ò mẹ́ni kó pa ọmọ yín o òdodo ọ̀rọ̀ ló sọ o lo ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà Nàìjíríà ni o tó yẹ pé òfin ṣẹ̀ríà làbádùn Nàìjíríà ni ìtàn wí ìkọlà bá máa wí o ìyẹn làwọn pààtì kan lò nílẹ̀ Haúsá láàfin di wípé wọ́n dáná sun yàn wọ́n pààyàn but South West tí wọ́n ń bí ṣe gbogbo nǹkan tó jọba yẹn o ẹ má rí olórí ẹbí gẹ́gẹ́ bí aláburú o lórí ọ̀rọ̀ yìí ìwọ DJ YK ò bẹ̀rù Ọlọ́run DJ YK ò ní bẹ̀rù Ọlọ́run ò ní bẹ̀rù Ọlọ́run ìwọ ló fẹ́ dá àárín àwọn ẹbí irú ìwọ ló fẹ́ dá àárín àwọn ẹbí ẹrú bàjí omi ni o wọ́n fẹ́ fi opportunity yẹn kó o fi wọlé sí wọn láàrin kí ìyàtà Ọlọ́run fi lè rí ẹbí ẹni rí màmá ta lọ́lọ́run DJ YK ló fẹ́ bá tọmọ yín jẹ́ bọ́lọ̀n bá ti yọ ta lọ́lọ́run kú ń bẹ́ẹ̀ ẹ̀yà wọn yà ra wọn ọ̀ẹ́s DJ YK yóò kó tiẹ̀ bá ta lọ́lọ́run ẹ̀yà wọn yà ra wọn ẹ má jẹ́ ó kó tiẹ̀ bọ́mọ yín òun àtàwọn tó bá rí irú ẹ̀ bẹ́ẹ̀ wàláì ipò tí bàjí ò play lórí ọ̀rọ̀ yìí